I'm using this medium to pay homage to our ancestors. As we all know that Egungun are representative of our people that in transition, our father and mother that are with our ancestors. I'm using this medium to pray for everyone that have lost their fathers or mothers or relatives. Egungun gbọ̀rùngbè wá o. When Ifá says, òkùnkùn ni ọ́ tán bọ̀rọ̀bọ̀rọ̀, Ifá fún Ọ̀rúnmìlà, Ifá wọ́mọ láyé, wọn ò fún lọ́mọ. Ó ní àwọn ará ọ̀run mọ̀ ní Ifá ní wọn ó lóore gbogbo mórí gbogbo. Àwọn ará ọ̀run mọ̀ ní Ifá ní wọn kọ́lé mọ́kọ́lé, ara àwọn ará ọ̀run mọ̀ ní Ifá ní wọn ní ajé lọ́wọ́, mo lájé lọ́wọ́ o. Àwọn ará ọ̀run mọ̀ ní Ifá ní wọn ó bímọ mọ́mọ́, mo bímọ lọ́mọ. Àwọn ará ọ̀run mọ̀ ní ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ará ọ̀run mi. Àbẹ́ àwọn ará ọ̀run wa ó fún wa ní gbogbo táwọn wá ní ayé. Àbẹ́ ìgbọ́n mi bí Ifá ṣe ń wínú àṣẹ o. Àwòdì òkú ewu. Àwòrán lẹ́lẹ́wà pọ̀ o. Àwòrán lẹ́lẹ́wà pọ̀. Sọ̀nsàfò nígbà lọ́mọ aráyé ń fojú di. Owó lẹ́lẹ́wà dàgbà. Ó wọ́n rí ìdí ìgbóngbà. Ẹ̀sìn ọlọ́kọ̀ kí lọ́la. Kọ́mọmọ tó wọ́n lẹ́lẹ́wà mọ́. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ, ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o, ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o, ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ. Ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ, ó wà lábẹ́ aṣọ ẹgbẹ́ rí ọmọ. Ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. Olè wo ti wá o.